Ẹ kú kalẹ̀, ẹ kú etí gbọ́, ẹ ṣe tẹ́tí sí mi. A kú gbàyé o, èmi náà ni o, èmi tí yín ní tòótọ́, Àìtàlẹ̀ abiyamọ. Ẹ káàbọ̀ sí ètò yín, ètò mi, ètò wa, ṣùṣe yín rí. Ṣùṣe yín rí tọ̀tẹ̀ yìí, mo ní kí n bi yín ni o. Báwo ló ṣe ṣe yín? Èwo gan-an ló ṣe yín rí? Ṣé planned parenthood? Tàwọn tó jẹ́ pé wọ́n fètò sí ọmọ méjì la máa bí o, 2 boys 2 girls la máa bí o. Àbí tí àwọn ọmọ bẹ̀rẹ̀, òṣì bẹ̀rẹ̀, bùkátà bẹ̀rẹ̀ ni. Àbí tí ológun náà kan, èwo ló ṣe yín rí bẹ́ẹ̀? Irú composition èwo nínú ẹ̀ ní ìdílé tí ẹ ti jáde ló jẹ́ ṣùṣe yín rí? Àní irú òbí wo gan-an, irú ilé wo gan-an á sin nígbà tí ẹ̀ ń dàgbà? Ṣé irrespective of bóyá wọ́n plan ẹ̀ ní o, ọlọ́mọ bẹ̀rẹ̀ ní o, ológun náà kan ní o, ṣé ṣọ́dọ̀ àwọn òbí yín lẹ gbé ni àbọ́dọ̀ alágbàwò, àbọ́dọ̀ alágbàtọ́? Ẹ mọ̀, ṣé ìyá ló tọ́ yín ni? Àní nígbà tí ẹ̀ ń dàgbà, irú òbí wo gan-an lẹ ní? Ṣé abiyamọ ni wọ́n ni tó jẹ́ pé wọ́n káràmáásìkí ọmọ jẹ wọ́n lógún? Bàbá àwọn abímáwò, ṣé àwọn òbí yín ló tọ́ yín ni? Àbáwọn ẹbí, àbáwọn àràbátan, àbọ́dọ̀ ìyá àgbà òun lè gbé? Èwo ló ṣe yín rí inú ẹ̀? Ṣé òbí kọ́mọ tó jogún èmi náà jọgbọ̀n lẹ́ni ni? Torí things like this, it's like a debate between nature and nurture. Because it rubs off on us. And whatever legacy as in experiences that we had, then is being passed on. It is being passed on. Bóyá àmọ́, gbogbo ẹ̀ nípa tó ń kún nínú ayé wa. Irú ẹni tí a wá jẹ́ lẹ́nu fún àwọn kan, ìyá ló tọ́ wọn, ìyá lọmọ wù ní wọn, ìyá ló ṣagbátẹrù gbogbo ẹ̀. Fáwọn kan, bàbá lọmọ wù ní wọn, tí bàbá ṣe olùdarí àti agbátẹrù gbogbo ẹ̀. Fáwọn kan, àti ìyá àti bàbá, àwọn ni wọ́n ṣe agbátẹrù ẹ̀. Ṣùṣe yín rí? Ta ni dominant figure? Ta ni dominant personality nínú ilé yín, nínú ayé yín nígbà tí ẹ wà léwe, nínú ìdílé yín, nínú ṣíṣe ojúṣe àti ìdàgbàsókè yín àti agbátẹrù àlàáfíà yín? Ta ni ló wà dominant? Ṣé akọ ló wà dominant ni àbábọ̀? Ṣé ìyá ni àbí bàbá? Àwọn tí ó jẹ́ pé bóyá bí ọmọ òrukàn ni wọ́n, ṣé ọ̀dọ̀ ẹni tí wọ́n fi wọ́n sí, ṣé ọ̀dọ̀ akọ ni àbọ̀dọ̀ abo tó jẹ́ pé àwọn ni wọ́n jẹ́
dominant personality nínú ayé wọn torí ó ní í ṣe o, ó ní í ṣe dáadáa. Ṣó ṣe yín rí? Ṣé àwọn òbí ọ̀rọ̀ wọn yẹra wọn? Wọ́n jọ máa ń pẹnu pọ̀ bá yín wí tó yín sánà àbí ìyá máa máwọn ọmọ wá sòdí àpò pọ̀ wá dẹ́yẹ sí bàbá. Ìgbà míì sì ni bàbá á káwọn ọmọ sòdí wá dẹ́yẹ sí ìyá. Ṣó ṣe yín rí ṣá? Àbí èyí tó jẹ́ pé àti bàbá àti ìyá wọn ń gbé nígbé àlàáfíà, èwo gan-an ló ṣe yín rí? Ṣé lè tó jẹ́ pé bàbá ó ti ròde ijó, ó ti mọtí lọ. Ìyá gan-an òun náà ti rí tiẹ̀ lọ kọ́kọ́ òkú kọ́ńbọ́ọ̀dù. Àbí èyí tó jẹ́ pé ti lọ́kọ láya wọn, wọ́n jọ ń gbégbé ìrọ̀rùn. Aya ní tẹríba fún bàbá, wọ́n sì jọ ń gbégbé àlàáfíà. Èwo ló ṣe yín rí? Àbí èyí tó jẹ́ pé àtọkọ àtìyàwó, ọkọ ti lọ tiẹ̀, ìyàwó náà ti lọ tiẹ̀, wọ́n wá ṣí àwọn mọ́lẹ̀ lóní yànyà. Ọjọ́ tí wọ́n bá tún wá jàjàjọ wà nílé báyìí, gbàsgbòs ni. Ṣó ṣe yín rí? Tí ìyá gbọ́n mọ́lẹ̀ tá tẹ̀ lálẹ́ lọ, àwọn àrẹ̀mí ṣe tíá òní ijó ọ̀la àríyá. Ṣó ṣe yín rí? Àbí kò sí ìyá kò sí bàbá, ọmọ òrukàn lẹ jẹ́. Ọmọ ẹbí, ọmọ wa ni. Àwọn ẹbí ló wò yín, àwọn ẹbí ló tọ́ yín. Àwọn ẹbí míì wá ṣe dáadáa, kódà ẹ ní mọ̀ ìyàtọ̀. Àwọn míì sì rè káì, kábíyèsí o, ìyá ni o, sánábà bíyèsí ìyá lójú páálí. Tó jẹ́ pé inú òfin inú ọ̀la ọmọ pàǹdọ̀rọ̀ ń dàgbà ni. Ẹlòmíì, ṣó ṣe yín rí ṣá? Tí wọ́n lọ fi yín sọ́dọ̀ ìyá àgbà, kẹ́ ẹ máa bá wọn mú gbá máwo tó jẹ́ pé káì, Ọlọ́run from fire pan to fire ni. Irú èwo gan-an òun ló ṣe yín tó wá jẹ́ pé lénìí ó wá já síre ní já sáyọ̀. Irú èwo gan-an òun ló ṣe yín, òun ló ṣe yín rí? Well, oníkálùkù ló mọ bó ṣe ṣe òun. Oníkálùkù ló mọ bó ṣe ṣe òun. Lórí ó ṣe mí rí ètò tìní. Ẹlòmíì ò ní fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀. Ẹlòmíì ò tiẹ̀ ní fẹ́ rántí, ṣùgbọ́n ó yẹ ká máa rántí. Ó yẹ ká máa sọ torí pé kí ni? Repressed memories from past experience. Ó nípa tó ń kó nínú ìhùwàsí, ìsọ̀rọ̀sí àti ìṣesí wa sáwọn ẹbí wa àti láwùjọ wa. Èmi mọ̀ tó ṣe mí. Ó ṣe mí rí. Àwọn méjèèjì ni wọ́n ṣagbátẹrù, ni wọ́n káràmásìkí ọmọ, ni wọ́n mọ iyì ọmọ, ni wọ́n ṣapá wọn bó ti níwọ̀nba tágbára wọn ká. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n fètò sí bùkátà wọn ó mọ wọ̀nba. Ṣùgbọ́n àwọn méjèèjì tí wọ́n wá fètò sí àti ilé ọlọ́mọ bẹ̀rẹ̀, aláya bẹ̀rẹ̀,
làwọn méjèèjì ti wá. Ìrírí wọn ti kọ́ wọn pé jẹ́ ń fètò sí, jẹ́ ń láya kan, jẹ́ ń lọ́kọ kan. Tán ṣẹ̀ṣẹ̀ yín rí pródọ́kìtì ìrírí èwo lẹ jẹ́? Báwo ló ṣe ṣe àwọn òbí yín? Ṣé pàṣẹ tó ṣe wọ́n yẹn ni wọ́n ṣe wá ní tó bá ti dìgbà tèmi o, báyìí ni mo ṣe máa ṣe tèmi. Tí wọ́n bá ṣì wà, ẹ bá ń bí wọn o. Tí wọ́n bá sì ti rí ibi àgbáre, kò sí ni wọ́n á ti sọ létí yín rí. Wọ́n ní tọ́mọdé ò bá bàtàn yóò bá àrọ́bá. Àrọ́bá ni bàbá àtàn. Kẹ wá wo ibi tí wọ́n ti ń bọ̀, ibi tí wọ́n gbé dé, ibi tẹ́yìn náà ti tún wá bẹ̀rẹ̀ sí í gbé. Ṣé ẹ ṣe dáadáa ni àbẹ́ mẹ́hẹ? Ṣé ẹ improve on their experience ni àbẹ́ make it worse? Ó yẹ ká máa rò ó, ó yẹ ká máa sọ. Èmi rántí tèmi o, mọ̀ tó ṣe mí rí, mo sì mọ̀ tó ṣe àwọn òbí mi. Torí pé kí ni? Èyí tí mo gbọ́njú bá, èyí tó jẹ́ tàn tó járọ́bá, mo gbọ́. Ó sì wà lára ohun tó wá jẹ́ kí n jẹ́ irú ẹni tí mo jẹ́ lénìí. Ẹ̀yin kọ́. Ṣé yín rí? Àkó ètò.